méjì tó fi para wọn kí lẹ fi máa para yín fún. So I don't understand. But àwọn ò ní dákẹ́ o. Àní dákẹ́ rárá. Torí pé ìran ọmọládé ta jẹ́ Ọlọ́run dá wa dáadáa. Ọlọ́run tó dẹ̀ dá wa kò dá wa fún pé ká jìyà. Ó dá wa pé ká ṣoríire, ká ní làákàyè, ká ráyé gbé. So right now àráyé gbé ní Nàìjíríà. Àráyé gbé rárá. So a gbọ́dọ̀ continue láti máa sọ fáwọn èèyàn wa pé kò jẹ́ ká bára wa jà. A ní láti bára wa jà. Àwọn ọ̀tá wa, àwọn tó ń ṣe jàǹbá fún wa, àwọn tí wọ́n ń ṣe alátakò kí Yorùbá kó ní ìlọsíwájú, àwọn ló yẹ ká máa béèrè lọ́wọ́ wọn pé kí la máa ṣe fún wọn. But kò ń ṣe pé àwọn aráàlú tí a wà nínú poverty, à ń jó property ara wa, à ń bà nǹkan ara wa jẹ́. Tàbá wá bàjẹ́ tán, ibo la ti máa rówó míì láti fi ṣe. Inú àwọn olóṣèlú a máa dùn nísìn. So ìwọ̀n tí Gọ́vnà Adeleke tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, mo rò pé Gọ́vnà Adeleke wọ́n náà ti ṣe curfew pé kíyàn kankan máa ń rìn láti aago 6 ìrọ̀lẹ́ títí dago 6 alẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lè sọ pé jọba to further notice according to bí a ṣe gbọ́ tí gọ́vnà sọ nìyẹn. So tiwa ni pé ká kọ́ gbìyànjú láti encourage àwọn èèyàn wa pé kó jọ à ń bẹ̀ wọ́n ni. Ọ̀rọ̀ bára wa jà òun kọ́ la nídìí nísìn, à nídìí pé ká. How you doing gbogbo for? What happened? Me? Yeah, ó tún bí mi. What? No. What do you want? Nothing. Okay. Let's say good night. Oh, okay. I love you. Good night. Good night. Sweet dream. You had fun today? Yeah. Okay. Tomorrow is another day. Share tomorrow. Bára wa jà. Títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí, we are still facing the problem. Problem yẹn ò dẹ̀ lè tán láíláí. Kò sí nǹkan tẹ́ fẹ́ sọ. The more we remain in this jungle, olúkálùkù máa fẹ́ máa jẹra wọn lẹ́sẹ̀ ni. Bí ṣe lie down nísìn. Wọ́n láìkẹ́ má bínú pé Christ 4-hour security patrol. Ìyẹn gómìnà Adeleke. Osun State Governor Ademola Adeleke has extended in a statement látọ̀dọ̀ Commissioner for Information àti Public Enlightenment Olúọmọ Kọlápọ̀ Alimi lára àwọn tó fẹ́ kí Yorùbá dá dúró náà nìyẹn. Gbogbo ọ̀nà lọ fẹ́ wà lábẹ́ Nàìjíríà kan máa ṣe commissioner irọ́. Wọ́n ní ìjọba Adeleke express dissatisfaction. Bàbá lálùbáríkà, bàbá tó rí àná tó rí èmi tó wọ̀ pé wàhálà wà. Lọ gbọ́ update mi tí watch from the start. With Rita Chakrabarti at Heathrow and Laxmi Gopal in Broadcasting House. BBC nísìnyí kò ń ṣọ̀fẹ́. Ó yẹ jájọ gbọ́ news. Tonight at 10, a day of chaos here at Heathrow after a fire halts all operations at Europe's busiest airport. Age of 86. Here is Lewis Skelly trying to get in behind. He's done just that. England nísìnyí máa play, Scotland máa play, Wales máa play, Northern Ireland. Having their journeys affected and 1,300 flights. Tí lockdown máa ń ṣe nìyẹn. Ìwọ tó ní kò ní sí lockdown tó bá ti dé kó ná rẹ lẹ́gbàá. Official assessment is that it isn't suspicious, but It's all dark here, mate. The effect on Heathrow, a catastrophic failure of the electricity supply.
2 terminals had no power at all for hours. ṣùgbọ́n ọ̀kan tó sọ they are coming back very faster. ṣé Nàìjíríà lè come out of recession? ṣé Nàìjíríà lè come out of Fulani terrorist? ṣé Tinubu tó rí economy ṣe? Tinubu tó rí security ṣe? Handful of flights have started, but how long until normal service resumes? Well, our transport correspondent Sean Dilley is with me. It's been a terrible day for passengers, Sean. Yes. What's the picture now? Well, chaos doesn't seem... bọ́ọ̀dì yẹn wà wá lọ check information. ìdí tá a ṣe ń pariwo Yorùbá nation lójoojúmọ́ ni pé information máa jáde nínú program tá à ń ṣe. Bàbá Koiki ń bọ́dá bá ṣe dé iṣẹ́ ṣì ń lọ náà ni. nígbà tó ní wọ́n ti para wọn gidi, ìlú méjì ń bára wọn jà torí ilẹ̀. àbí bẹ́ẹ̀ ni ó ti da system yẹn rú bọ̀ ẹ má ẹ ti padà láì nísìn. so affecting the power supply. At this moment, 120 flights are in the air, heading for Heathrow. Less than an hour later, the airport tweets that it will be closed until at least the end of Friday. Let's have a look at how the impact of all this played out in this sped-up footage. You can see all these planes were destined for Heathrow, but they all had to be diverted, meaning this was what the Heathrow arrival book... ṣùgbọ́n tán sọ àwọn gan ní backup. Odindi Heathrow airport kò ní backup. Odindi Heathrow airport wọ́n wà in darkness for many hours. Odindi Heathrow airport nìyẹn wọ́n wà in darkness torí pé wọ́n ní backup. Láti alẹ́ àná wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fly ní alẹ́ yìí. So tá bá ní kẹ́ lọ subscribe kò ń ṣe torí nǹkan kan ju pé torí àǹfààní ara wa náà ni. Tibẹ̀ padà sórí ọ̀rọ̀ táwọn sọ lọ. ẹ̀yin aráàlú Ìlobù àti Ifọ̀n, èmi ò mọ in tó ń fàjà láàrin yín. èmi á kọ́ sọ pé agbára tẹ ní ẹ má ká fi bára wa jà. lára àwọn tó wá yọjú sí ni pé èèyàn yìí ní bọ̀bọ́ ìmẹ̀ kò ní bàjẹ́ fún ẹ láéláé. Nàìjíríà máa fàyà ni, tó bá fàyà máa fipá jà. bó ṣe máa rí nìyẹn. Ògún Ṣẹ́gun mo kí ń jàre. àṣà àwọn orúkọ ńláńlá ni àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn. tẹ́lẹ̀ tó bá sọ pé yàn Ògún ìyẹn máa sá. àbí Àtíkù àbí Peter Obi ṣe fi pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. mo kí àwa Ṣẹ̀rífà Àgbàbíàká, ẹ̀gbọ́n mi Yẹmí Fátókí, mo kí ẹ o. mo kí mọ̀mísí mi náà, mo kí Mr. Ọláwọyìn, mo kí ìyàwó Cole, mo kí bàbá wa Ṣẹ̀fíù Kọ́láwọlé, Mr. Wasiu Taiwo, Adam Ọlámi. journalist eléyìí tó ń sọ̀rọ̀ yìí ibẹ̀ ló wà báyìí. ó dẹ̀ ti wọ veste, ó ti wọ press veste torí pé tó bá yìnbọn kó má bàa bulletproof ni. èèyàn kan wá sọ pé yẹn journalist ẹ rò pé iṣẹ́ kékeré ni journalist ni. Billion cost of the war. At this morgue, more victims of shelling. This time, a man and his wife. ẹ gbọ́ àtàwọn tó wà lábroad bọ̀ wọ́n ń gbọ́ wa, wọ́n ń tẹ́tí gbọ́ wa. mo kí gbogbo yín bàbá àgbàlagbà. Abdin Durma dug graves before the war. Now he does nothing else. Adeleke was just a week old when she died in November 2019. A week old. Maternity staff didn't recognize she was in distress before her birth and then failed to properly resuscitate her after she was born. Today, according to ọkọ àti ìyàwó yẹn ló ń sọ̀rọ̀ nísìnyí. 2019 eré ti ṣẹlẹ̀. There needs to be consequences. ẹ gbọ́. This former midwife at Morecambe Bay raised concerns about tó wà trained tó máa wá darapọ̀ tàjọ máa wá build a new country. ṣé mọ̀ pé nígbà tí mò ń sọ fún yín nípa El Salvador ìgbà tí mo wà lọ́dọ̀ mọ́mísì mi. màá ní láti lọ sí Sky News ni. Was this Britain's most valuable secret agent in living memory? Quite possibly, yes. náà rọra ń lie down sí ibi táwa yìí náà ni. ẹ já padà sórí YouTube mi nísìn. YouTube dá. ẹ jẹ́ ká lọ gbọ́ Donald Trump. You understand
tá à ń sọ pé bàbá Akíntóyè. We have a portfolio that's very large, lots of loans, tens of thousands of loans, pretty complicated. Mo kí bàbá Akíntóyè lẹ́ẹ̀kan. Norway, Sweden, Denmark, a lot of the countries that do so well. Ẹ̀rí kò lè pe Nàìjíríà kò Nàìjíríà sí lára ìlú tó máa pè. Idaho. Nígbà tó máa dárúkọ Áfíríkà nínú press conference yìí lára àwọn tó ń ṣe terrorism àwọn oníjàgídíjàgan ó dárúkọ Congo láwọn tó sọ ṣáìdì ibi tí wọ́n sọ̀rọ̀ nípa wọ́n fi create a new fighter jet or something of such. So ẹja gbọ́ díẹ̀ bẹ́ẹ̀. Jaguar or Land Rover owner? Advert ẹja ajẹ́ advert yẹn lọ. Mo kẹ́yìn àwọn ẹ bá mi gbọ́ lé share button ẹ bá wa like program ẹ bá wa love ẹ ẹ dẹ̀ bá wa follow new YouTube channel wa tí à ń pè ní Koikimedia back. We say as our mission in the United States Air Force is to fly, fight, and win air power anytime, anywhere. If you want to go anywhere, you have to have a platform that gets you anywhere. This provides the president options. If you want to go anywhere, you must have the platform. If you succeed, why expect pé inú Nigeria ló ti máa succeed? Oh, lè succeed inú Nigeria because Nigeria is a jungle. Because gbogbo One end, which is a quick response, and then we can get right back into fighting stance a without quick response. Bí Tinubu bá ṣe gbogbo ẹ̀tàn, a wá dá padà fáwọn northerners. Àwọn kan ní ẹ kó tẹ̀ fún wa ní restructure. Kí lẹ fi máa bá restructure fún nígbà tá a bá lè gba freedom wa? A ṣáà ti mọ meaning freedom nísìn. Very much. Thank you, Chairman. Would you like to say something? That's right, I was just going with what Chief said. This He knows what to do. generational news. Ilé ẹ̀fọ́ ọ̀dẹ̀ gbé. Exactly right. Ìjà padà sí bíbá. Ibi táwọn journalist ti ń béèrè Q&A lọ́wọ́ ẹ̀ gangan níbi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn anyway gbogbo ilé. You're going to see whether or not you see anything, but we've given it. We're doing it with Dr. Martin Luther King too. This is the kind of government. This is the kind of ìrúlù tí ó yẹ ká máa ronú pé a fẹ́ wà nínú ẹ̀. Ìlú tí a máa hold àwọn èèyàn accountable. Ìlú tó máa ṣiṣẹ́. Nàìjíríà ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ sá lóògùn kò lè ṣiṣẹ́. Wọ́n design Nàìjíríà. Business pẹ̀lú ọ̀rọ̀ ìbò bá ṣe fẹ́ kúrò nílẹ̀ wa nísìn bá ṣe fẹ́ kúrò ní Nàìjíríà tá fẹ́ padà sórí ilé-èdè wa orí ilẹ̀ wa láwà a kò fi padà sórí ẹ̀ ni. Whoever else they want. I mean, we have nothing. We really have nothing to hide. We shouldn't have. When a lot of time goes by. But with the Kenny files in particular, they. But disagree, kò matter. Tó bá yá family yìí máa understand pé intention yẹn ó dà pé ọ̀nà wà níbẹ̀. Ká máa live in denial. A fẹ́ satisfy àwọn ìjẹ̀lú. Àwọn tó rí tó yẹ pé tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé nǹkan tó dáa ni láti executive order ni pé ẹ gbọ́dọ̀ release fáìlì kí ló pa JFK Kennedy. Kí ló pa? Irúkú wo ló pa? Ṣé FBI ló pa ni? Ṣáráàlú ló pa ni? Gbogbo fáìlì yẹn ó lọ sí 88,000. Àwọn kan ti study ẹ̀ nísìn. Àwọn kan iṣẹ́ tó máa ṣe títí tó máa fi verify gbogbo fáìlì. Àwọn tó wà láyé kọ́lọ̀ fún wọn lẹ́mìí gúngùn kọ́ pẹ́pẹ́pẹ́ sí wa lọ́wọ́. Àwa tí a jẹ́ tiwọn náà káwọn òbí wa má sìn wá. Àwọn tó ti kú kọ́lọ̀ forí jì wọ́n. That's all. Ẹ̀yin ẹlẹ́yìn wá ń bẹ̀rù. So why are we scared of him? Why are we scared of him? So, but ká ní sùúrù kí information kó jáde. Tó bá ti ní ká jáde. We should note that 2 former Nigerian military dictators served 16 years láti 1999 to 2023. So kí ọkọ̀ máa expect pé Jagaban kò ní ṣe nǹkan kan. But we must also be prepared in our mind. Ẹ jẹ́ padà sọ́dọ̀ Donald Trump ní Oval Office níbi tó ti bá wa sọ̀rọ̀. Àwọn criminals bá wa gbé. Àwọn terrorists bá wa gbé. Àìdẹ́sọ̀ fáwọn èèyàn pé terrorists ò lè máa bá wa gbé náà. Àmọ́ who is who?
but because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan yé wọn a máa resolve problem yẹn a lè resolve ẹ̀ Nàìjíríà ò ní fún ní reason láti resolve ẹ̀ ẹ jà fi Nàìjíríà sílẹ̀ kó máa bá tiẹ̀. nígbà tí mò ń sọ̀rọ̀ nípa El Salvador láàárọ̀ ẹ̀ èmi ò mọ̀ pé Donald Trump ṣì máa wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ wo bí mi náà ṣe sọ̀rọ̀ bàbá yẹn láàárọ̀ ẹ̀ ẹni tó bá follow program tá a ṣe láàárọ̀ ẹ̀ bàbá mi wàrí ní Koiki ní 2023 tó sọ pé wọ́n ajá wọ́n sì máa wá dúpẹ́ lọ́wọ́ president El Salvador kódà date of birth ẹ̀ mo ha sórí ni July 26, 1981 ọmọ 43 years old àbí 43 years èmi ò mọ tó ń ṣàwọn èèyàn wa o èmi ò mọ tó ń ṣe wá o ẹ̀já gbọ́n tí Donald Trump ṣe sọ Ọlọ́run máa fìṣọ́ ẹ̀ṣọ́ yàn kò síná ẹgbẹ́ra látẹ̀kọ́ ẹ̀ ń lọ sí Èkìtì kò síná ẹ̀ní Ọlọ́run máa fìṣọ́ ẹ̀ṣọ́ yín ẹ tí mo nù gálọ́pì tẹ́ pátápátá tó máa gbé lọ sọ́nà that long journey if not ìkan àwọn èèyàn wá gan sef wọ́n pè mí láti Ṣakí alága ọdẹ gbé mọ́tò táwọn ọmọ àwọn ò ní lè rìn lọ́sàn-án wọn ò ní lè rìn lálẹ́ àwọn New Yorkers àwọn ọmọ tó wà ní Texas tó wà ní Dallas ní California àwọn tó fẹ́ jayé criminal kan wá bá wọn sùn á dó wọn á pa wọn kalẹ̀ á yìnbọn fún wọn àwọn máa fi resources táwọn ò ní máa fi wá ní kátà ti pọ̀ jù kí ló dé lọ́jọ́ kò síbi kan no ṣé kọ́ destroy wa kọ́ pa wá tán torí orí ìtẹ̀yìn ò pé torí tí yín ò bá pé orí tàwa pé orí tí yín ò pé torí ẹ nífẹ̀ẹ́ Tinubu orí yín ò pé ẹ nífẹ̀ẹ́ àwọn criminal politicians àwọn Gbẹ́ngà Daniel àwọn tẹjọ́ ń gba tán fún yín ní pátápátá wá fún yín ní 1 million owó ìkúnnù òun ló ń fẹ̀yìn tó fi ń fún yín ní Mẹ́kà yẹn ìwọ náà wá lọ ní èmi alájà mo ti dé lọ ṣe yín góòlù. Only these are people that are going to destroy the lives of Americans. Òun ò lè jẹ́ kó wà l'Amẹ́ríkà. Joe Biden ni mùgùnmù. Ó ti ní dementia. Òun ló accept gbogbo nonsense yẹn. Òun ò ní gbà. Alien ni wọ́n. A máa deport wọn. Tẹ́ bá rò pé máa sá lọ sẹ́ni wẹ̀. Tẹ́ bá dá wàhálà lẹ́tàn. Ẹ ní lọ sẹ́ni wẹ̀. Àjọ máa wà nù bẹ̀ yẹn ni. Tí ó là ń sọ fún yín nísìn. Ẹ rò pé lágbára. Ẹ láwọn thugs. No, ìyẹn ò lè work lọ́dọ̀ tó wà lẹ́yìn. A máa kọ́kọ́ ṣe education a máa fi gbogbo ọ̀rọ̀ Donald Trump America máa fi gbogbo ìlú àgbáyé El Salvador 6.3 million ayé wọn bẹ́tà ju gbogbo ọmọ Yorùbá lọ nínú Nàìjíríà. Ó ti lọ ẹran tí ìgbà tí mo ti sọ pé kí n tó kúrò láfíríkà ni o láti dá product yẹn padà èmi ti dé London padà ní sọ́n ti lọ pé 2 weeks. Ó ní wọ́n wá sọ fún pé number 1 270,000 fún wa nínú Lagos State ń bẹ adẹ̀ ní gọ́vnà ṣé a gbọ́dọ̀ ní kọ́ńtì tiwa kí ọmọ Ìgbò máa ṣe àràkárà lórí ilẹ̀ wa ká má mọ̀ tá máa ṣe fún. ara ta ṣe ń sọ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì nìyẹn ṣé 80,000 naira wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé ṣé wọ́n san sálárì 80,000 fún ọmọ Ìgbò yẹn tóun gbẹ́ 80,000 ní a month as salary. pé gbogbo ẹni tó bá rajà nínú Lagos o return policy gbọ́dọ̀ wà within 30 days. Ọjà tààrà tó ti pé 3 days within 2 days ládá padà ọjà 350,000 ọwọ́ afẹ́mi ní 270 padà ìwọ́dẹ̀ ní ká wá jókòó sínú kọ́ńtì yẹn kájọ máa ṣe Nàìjíríà. Àbádẹ́wé tán stupid people wọ́n máa argue wọ́n máa ṣe analysis òfò àwọn ẹgbọ́n ń tà láti fix ẹ̀ lánàá aṣọ ti package ó ti dá padà fún Agos ó ti dá padà fún Agos. Ìgbà tí mo kọ̀ pé òun lọ sí Agos mo ní kí ló fi lọ ṣe Lagos ó náà máa dá skútà yẹn padà ó ní kò ṣiṣẹ́ mọ́ ẹ̀ sí ó máa wà lẹ́wọ̀n. Mo ti pẹ́ díẹ̀ lórí program ìbọn mo jẹ́ síbò jẹ́ kí ká gbọ́n kan tí Trump sọ ká lè tètè parí program kí mi lè lọ fẹ̀gbẹ́ lé. Mo kí wo èèyàn wa ẹ jẹ́ ká advert yẹn lọ. Ìyá wa Títí lọ láṣọ ní
jẹ́ ń lọ fóònù mi kí n wò to our country. mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ on skip ó ń padà sórí fídíò tèmi instead of ẹ jẹ́ ń lọ sórí YouTube látòrí fóònù mi. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú jókòó. To our country. Let's bring the worst. These are the worst gang members there are. They look. If you want Fulani in your country, why do you want the ọmọ Igbo in our country tamaraja tí kò lè gbà padà? Tó bá lè follow rules wa kó padà lọ sí ìlú wọn. Kò ń ṣe dandan. It's not compulsory. But nígbà tí kò bá sí òfin to get criminal out of our country, can President Tinubu push Fulani terrorists out of Yoruba land? Ní sóríire ìwọ tó bá sọ bẹ́ẹ̀, Ogunlákayé gbọ́dọ̀ pa ẹni. Torí pé tó bá jẹ́ pé dádì ẹ̀ làwọn tó pa l'Ákúrẹ́, ìwọ ni máa sọ pé sáré lọ Jẹ̀bú àti lọ sí pátì. Ẹ tó bá máa lọ gbọ́dọ̀ ní kúkú dè lọ́wọ́ kí Fúlàní má bàa ní o fẹ́ lọ jẹ kọ́kẹ́rẹ́ bí àbí tó ti fẹ́ lọ jẹ kọ́kẹ́rẹ́ tó ń padà bọ̀ ní Fúlàní máa jí ẹ gbé. Brother wa ní Canada wọ́n ní best friend àwọn wọn kidnap ní asunkún bí wọ́n ṣe rán àwọn ọmọ Yorùbá tó ń tún yàwó èèyàn kan sọ pé ogun ò tí ì dé. Ogun ti wọlé already. Wàláì ogun ti wọlé o. Osun State ? Owani, this is an age-long problem of land dispute that has refused to go away. So in tó ń jà tó ń para wọn fún òun ni wọ́n ń jà lórí ilẹ̀. Mo kí Bishop Adesina, easy mo kí brother mi. Agree that the war and crisis is senseless and needless. My father's house has been burned this morning. Thank God everybody is alive. Burúkú ni. Tó bá ń ṣe lórí burúkú. Ó bá ní kán wá arrest Koikimedia náà. It is just a war on an age-long dispute. Tó jẹ́ kí ogun wà nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́dọ̀ tó ń sọ. Bishop kílẹ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn ní Ilobu is where former military chief Lagbaja hail from. Ghost of Lagbaja. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀ ẹ gbọ́ fídíò yìí nísìn ẹ gbọ́ bárakùnrin ṣe sọ̀rọ̀. Ẹ wo ilé ayé o, ẹ wo bó ṣe jó lálálá, ẹ wo ná lórí complex tó tán ṣẹ́tìrì iná lálálá lórí complex tó tán tó ń ṣe kọ́ ẹ wo ilé ayé èèmọ̀ ṣẹ́ tí èèmọ̀ tún mọ àwọn olórí wa èèmọ̀ tún mọ wọn o kò tí túmọ̀ kankan wọn ò ní túmọ̀ kankan. You can see my brother alori àwọn tó wò mí lọ́kọ̀ lórí mi. Ẹ lọ sórí X nìkan pè ní Twitter ẹ rí fídíò yẹn níbẹ̀. Ọ̀dà ó ní ọkùnrin ṣẹ́ o ẹ gbọ́. They don't need to touch the corpse to have control over the dead spirit. Since he's an indigenous person, his spirit will respond. Okay, wọ́n ní wọ́n ní láti rí body. Bàbá mi wà original. The Fed agent handle the open grazing with fire exchange. So wọ́n tó bá ní òfin lọ máa disturb àwọn èèyàn níbi tó ti ń ṣoko ní Amẹ́ríkà. Oṣù àbá ẹ̀ léṣe. Ọlọ́ọ̀bà àti jẹun àti ṣe gbogbo ohun rẹ̀ ló kùn báyìí. Ọ̀ràn ẹ̀ la máa sun gbogbo èèyàn wa o. Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Àní ṣàṣetì o. Gbogbo àwọn tó ń dààmú ilẹ̀ Yorùbá Ọlọ́run á dààmú yín o. Ọlọ́run á dààmú yín o. Bí ṣe ń dààmú gbogbo ọmọ Yorùbá. Mo kẹ́yìn ìyá wa, mo kẹ́yìn sisters mi. Good morning. Wọ́n náwọn dáràn pẹ̀lú àwọn Fed. Abájọ tí Trump ṣe ní gbogbo wọn ló máa lé dànù. Àwa dẹ̀ fi tiwa fi ń ṣe ayọ̀yọ̀. Ẹja gbọ́ bó ṣe lọ. Wọ́n ní 10 years ago ṣé gan bàbá wa rí jìnnà dùn. Bundy says the land that I'm standing on right now has been in his family for generations, since the 1870s. And in his mind, he's not just fighting some unfair fees. Agent Katosi Kosibiba. A Nevada rancher and the federal government are in the midst of a tense standoff. The government claimed that the abusive of government. Two federal abusive of government. Wọ́n pè bẹ́ẹ̀ ní Bundy Ranch. Bàbá mi Waris, ṣé ibẹ̀ yẹn ó ṣì ń exist báyìí ṣá? Pé
nǹkan tó le tó yìí ni. Judges issued orders last year that if the 67-year-old rancher did not remove his cattle from the land, they could be seized. The seizure began on Saturday. Demonstrators have rallied to support Bundy, leading to àbọ̀mọ́ ká ṣiṣẹ́ kájọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa ìtẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ó rán la máa sún mọ́ kí gbogbo alẹ́ kan sí o. Yorùbá nation no going back. Mo kí gbogbo àwọn tí wọ́n darí wa adarí wa síbi tó dáa láìpẹ́ láì jìnnà. Ìwọ tó bá dẹ̀ ń dálẹ̀ movement ilẹ̀ máa yọ ẹ́, ilẹ̀ máa mú ẹ. Kò bá jẹ́ mi náà ni Ọláyọmí Kóìkì, ilẹ̀ gbọ́dọ̀ mú mi, kó gbọ́dọ̀ yọ̀ mí. Kò bá jẹ́ ní of our media náà ni.